أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. صدق الله العظيم. dákun ìwọ tó bá mọ̀ pé àánú Ọlọ́run pọ̀ gbogbo ọ̀nà lọ́lọ́run sì ń fi yọ àánú ẹ̀ lára oníkálukú àmọ́ kò sẹ́ni tá àánú lè jáde lára rẹ̀ àfẹ́ni tí kò bá bínú àánú ẹlòmíì gbogbo ẹ̀dá tẹ́ bá rí tí bá ń bínú àlẹ́ ẹlòmíì ó rora rẹ̀ pé pọ́lọ́hún ò lè ṣoore fún un ni. Allah. àmọ́ gbogbo ẹni tó bá mọ̀ pé oore pọ̀ lọ́dọ̀ Ọlọ́run yọ mọ̀ wípé bọ́lọ́hún bá ṣoore fẹ́nìkan ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti yọ́nú sí tiẹ̀ náà dé tán gbogbo ẹni ó bá mọ̀ pé oore kù tọ́lọ́hún fẹ́ ṣe fún un láyé bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. èyí tí mo wí yìí ọ̀tọ̀ ní tẹ́lómi ọmọ ràn ntí ọmọ sọ ni wípé wọ́n ní kí n kí Ọlọ́run kí lọ́lọ́run ṣe fún mi gan. ẹkún tẹ́lómi ọmọ sùn ni wípé àbúrò mi kọ́ lẹ́yìn tí kọ́ abẹ́ bá ń bèrè lọ́wọ́ rẹ̀ pé yàrá tó gbé nínú ìyá rẹ̀ ta ló kọ́ síbẹ̀ tó o bá mọ̀ pọ́lọ́run ló kọ́ síbẹ̀ tó bá pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Allahu Akbar. nígbà tẹ́mi pẹ̀lú rẹ̀ tún wá dénú ayé a lè dáṣẹ́ ṣe níjọ́ tá àti ìdáyé kò sómi nígbà yàyà wa Ọlọ́run wá ní dèdè tí ó ṣe déédéé ara wa tá a mọ̀ jẹ ọ wá fi sígbà yàyà wa. àwọn Yorùbá pé kíní kan ní ẹ̀dà àṣekòsí tí ń jẹ́dà ọmọ yìí ò rí yàrá dé sí lòun fi padà Ọlọ́run wá ní kí wọ́n rí yàrá gbé nínú ìyá rẹ̀ kí ló fi kí Ọlọ́run kó ṣe é dákun tó bá ń pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. a kí Ọlọ́run. Allahu Akbar. a sì kí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. anabi wo anabi tó ṣe wípé fúnra ara Ọlọ́run Ọlọ́run sọra àwọn dẹni tí ó mọ̀ ṣẹ̀rú ẹ̀. torí èyí tí mo wí yìí wàhálà lè tún dé báwọn kan lórí Facebook wọ́n lè lọ sọ wípé Ọlọ́run ṣẹ̀rú anabi. Ọlọ́run lòun ṣàṣàlátù fún ta ló ṣàṣàlátù rú ẹ̀ fún rí wọ́n láṣejù wá pọ̀ lára ànábì Ọlọ́run ló fàṣejù sí o torí ńgbà tó Ọlọ́run ó pe ànábì níbì kan ó ní òun ní rọ̀húfù òun náà ní rọ̀hímù. Bil mu'minina ra'ufur rahim. ẹ dákun ta ní jẹ́ rọ̀húfù Ọlọ́run àánú ayé wọ́n lé ànábì náà tún wá ní rọ̀hímù òun náà làṣàkẹ́ ọ̀run ẹ má gbé dọ́dún èmi Ọlọ́run mọ́. àṣẹ́ni tó lóun ọ̀bá rí ànábì lára rẹ̀ kò lè rọ́nà lọ. wọ́n la ti ń yẹ ànábì jù Ọlọ́run lórúkọ mi gangan ni mo tún sọ òun ní rọ̀húfù òun náà tún ní rọ̀hímù. dákun bí yẹn bá fẹ́ ṣoríire láyé ológo àtàláyé wọn jọra wọn ẹlòmíà ni mo lógo só ti ráyè tó ti lò ó. gbogbo ẹni ó lógo kọ́ ló láyé gbogbo ẹni ó sì láyé kọ́ ló lógo àwọn kan wá láyé wọn lógo bàbá wa Alibagawi wọn rí ààyè tí wọ́n gbé méjèèjì ká ayé wọn àti ògo wọn ó padà bàjẹ́. dákun ìwọ tó o bá mọ̀ wípé òbínú ológo torí àwọn ológo ni wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ rí ayé lò àfi kó o fi ayé rẹ sin ológo kí wọn náà lè dológo. ògo ọ̀tọ̀ ayé ọ̀tọ̀ àwọn èèyàn ti dà á pọ̀ mọ́ra wọn. ànábì lógo sallallahu alayhi wa ó sallam. tún láyé ìyá wa Khadija ayé nìkan lòun ní kò lógo. Ọlọ́run wá fẹ́ kórúkọ rẹ̀ ó kárí ayé Ọlọ́run ní àfi kó o fi ayé rẹ sin ológo. Àdíjà fàyè rẹ̀ sí ológo òun náà bá dológo. Haruna ẹgbẹ́ lọ́jọ́ sànẹ́bì Musa. Salatu wassalam. Haruna láyé kò sógo
ọlọ́ni wa Haruna àbí kò sin àbúrò rẹ kí wọn náà lè dológo. Ìwọ tí wọ́n lẹ́sìn àbúrò rẹ ń lọ tó ní tí ọba lọ́kọ lọ tó bá ti lu ẹlẹ́sìn tán lẹ́yìn wọ́n kàn máa pélé yín nílé ẹlẹ́sìn àná. dákun ìwọ tó bá mọ̀ polongo lànàbì tó bá ń pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mo wá tara nàbì. sallallahu alayhi wa sallam. akáwọn òbí wa. akí wọn. torí kádàrá mẹ́ta náà ni kádàrá tó dáyé bá ọ̀tọ̀ èyí tó bá ọ láyé ọ̀tọ̀ fọlọ́kọ̀ mú kádàrá ọ̀tọ̀ kádàrá tó dáyé bá òun náà nìyá àti bàbá tó bí ọ àwọn tí ó bí ọ náà ló bí ọ̀hún máa yán bí bàbá Alibagawi ṣe wí òun fi ìyá rẹ wíyẹ ẹlòmíì kọjọ́ra wọn kádàrá tá a dáyé bá èyí á mọ̀ tara rẹ̀ lógo bọ́ bá tọ́jú ẹ̀ dáadáa gbogbo ẹni tí ò tọ́jú òbí rẹ̀ ẹ sọ fún pé tí wọ́n bá lólógo ní láàárọ̀ ògo wọn padà bàjẹ́ lọ́sàn-án. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kádàrá tó bá wa láyé sojú yàn tójú rẹ ni wọ́n fi fẹ́ ìyá àbúrò rẹ̀ nígbà tó wá dé ọlọ́run wá ní ọjọ́ jù ọ lọ má bínú o kádàrá tó bọ́ ọ láyé nù mọ̀ yán mójútó kò gbọ́dọ̀ bàjẹ́ bàbá kan pè mí jọ níyì bàbá yẹn ó kí n ṣe bẹ́ẹ̀ di 100 ọdún ó wá pè mí sínú yàrá ó dá mi pè ó wá bú sẹ́kún ọlọ́àfà tí mo pè ọ́ fún mo fẹ́ fún ọ lówó ọpẹ́ ó wá fún mi lówó tó ju táwọn àfà tó kú gbà lọ mo ní kí ló dé ó ní ọ̀rọ̀ ọmọ tí ń sílé lẹ́nìí tí ó bá sọ láàrẹ̀ ni ìgbésí ayé fámìlì ìwọ ọba tán mo ní kí ló dé ó ní ẹ̀rí ìyá tó bí opó ni wọ́n súyà rẹ̀ lópó fún mi ni àwọn ọmọ mi sì ti dàgbà tí wọ́n sì dèèyàn. Allah. ó ní wọ́n wá fi mí ṣe yẹ̀yẹ́ nú ilé pé ọkọ̀ opó ojú wa ń tì mí ìlè wọ yàrá rẹ̀ ó ní njọ́ tọ́lọ̀ ń fẹ́ fàṣẹ sí gbogbo obìnrin ilé wọ́n wá lọ sí òde obìnrin ilé òjò ńlá wá rọ̀ ṣé ẹ mọ̀ parábìnrin yìí yẹ̀yẹ́ tí wọ́n fi ń ṣe òjò lè tẹ̀lé wọn lọ bàbá náà sì wà ńlé òjò yìí wá rọ̀ ọ wá ṣe wọn mọ́ta wọ́n bá sọ ọ̀hún bàbá wa nígbà tí òkùnkùn sẹ́ni tí ń jarun pálù jẹun wọlé tó pò La ilaha illallah. olóorun tá a sùn jọ náà ló di ọmọ yìí nígbà tọ́mọ yìí di ọmọ yìí lọ fa gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ sókè dákun kádàrá tó bọ́ ọ láyé mánéjì ẹ̀ látara kọ́ mánéjì ẹ̀ wọnú ọ̀rọ̀ náà lọ. bàbá wa kájọ là ń sọ lẹ́ẹ̀kan olórí fíìdì àwọn kan wá wòran ní stadiumu bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo wọn àtẹni wọn wá wòran àtẹni tó wà lórí fíìdì kò sí tí wọ́n wá lọ bọ́ọ̀lù náà ni bọ́ọ̀lù ẹyọ kan ẹ dákun mélòó lọ́lọ́run bàbá wa ẹyọ kan bọ́ọ̀lù wa lọ wájú òǹkálùkù rọ tẹ̀lé tó bá padà náà sẹ́yìn ní tẹ̀lé tẹ̀lé ni. gbogbo ẹni ó bá fẹ́ score nù ayé àfi kó tẹ̀lé bọ́ọ̀lù ọlọ́run mọ̀jà arógun àpadà sẹ́yìn ẹni tí ń sáàchì fáyé kọ́ o ibi ọlọ́run bá lọ lọ́lọ́ o ibi ọlọ́run lọ la dúró sí yìí. Adamallahu hayatakum. Assolahy gbogbo ẹni ó bá lòun ò ní kọjú síbi tọ́lọ̀ ń kọjú sí kò ní score nínú ayé tó o bá sì pẹ́ lórí fíìdì tó o sáré lọ tó o sáré bọ̀ ọ bá mègége bọ́ ọ bá score ayé ò ní pàtẹ́wọ́ fún un. ọ̀rọ̀ rẹ wá dà gẹ́gẹ́ bí ẹni tí ń ta lúdò tí ò rí 6 wọn náà wá lọ wà nú ayé ó gbìyànjú ọmọ wá 6 náà ni àmọ́ gbogbo jẹ́nsí ni o try láti wọ̀ mọ̀ wọ jẹ́nsí ẹyọ kan Má wọ ẹyọ kan. èèyàn lè wọ jẹ́nsí ẹyọ kan gbogbo wíńgì ni ó sì wà lẹ́yìn rẹ̀ àwọn kan bẹ́ẹ̀ nú ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá palẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹ̀ sórí gbogbo 6 tó ń dáhùn tó bá padà yà ò ní dídì 6 mọ́ ó lè jẹ́ pé ẹyọ kan lọ́mọ wa ó lè wá wẹ́ ẹyọ kan nú ayé títí tó ní rí táyọ̀ ayé ó fi tán. La ilaha illallah. mo tẹ́lẹ̀ àwọn òbí mo kí àwọn afá wa Akí wọn. bá a ṣe kí wọn ẹ dákun ẹ má bínú bí ṣe ń lọ Assolahy bàbá wa Alibagawi Anamallahu alaykum. mo sọ fún afá wa Assolahy mo lè mi yí àdéhùn mo ní ìsèmi èsì fẹ́ dààmú ìjókòó kólódé ó ti ní àwọn tó tò kalẹ̀ kó wá ṣe pé rírí tẹ́nìyẹn rí mi jókòó ó wá ń sáré ṣe gbogbo ohun tó yẹ kó ṣe èmi yẹn fẹ́ owó lẹ́ fi ṣe gbogbo ohun tẹ́ ṣe
kódà tí kì í bá ṣe pé àbáwá Al-Bagawi ni wọ́n mú máìkì tí wọ́n fẹ́ gbà kò náà ìní jẹ́ kí wọ́n gbà. kí làwọn àfáàfọ́ra ní àfẹ́gbẹ́ wá sí. mo ti sọ gbogbo bíkíbi ní ti sọ pé ìbànújẹ́ sá lówó òde ìlú o. òde ìlú o. Ọlọ́run tó mi ní yàrá mi. Ọlọ́run tó mi ní yàrá mi. tó o bá ní tí wọ́n pè tí ń dún onídààmú ara rẹ̀. Adamallahu hayatakum. ẹ̀gbọ́n bàbá Al-Bagawi ni wọ́n ní Assolahy kọ́lé èmi náà kọ́ Assolahy gún mọ́tò èmi náà gùn Assolahy kọ́ mọ́ṣáláṣí èmi náà kọ́ ihìn dáadáa tó yẹ ká máa fi jà gbanu èwo ni lára. àfa kan sọ́njọ́ ni wọ́n ní wọ́n gbé mufti fún oníwíkìjì pa wọ́n ní sọ ọmọ kéwù ni wọ́n ní wọ́n tọ́ ọmọ kéwù Ọlọ́run ọ̀wọ́dọ̀ rẹ̀ ó sì ṣe sùúrù ẹni Ọlọ́run bá wọ́dọ̀ rẹ̀ láyé owó Ọlọ́run ò wù ọ́ wá ṣe wá sakọ má sakọ o gbìyànjú bọ́lọ́run ó ṣe wù ọ́ Ọlọ́run èsì wó yẹn ń ta inú yàrá ní tiwọn wó yẹn bọ́ síta ìwọ tó pé inú yàrá tó wá lọ fẹ́ jáde bọ́ bá jáde wọ́n dọ̀ padà àwọn èèyàn pọ̀ nù ayé fọkọ̀ dárí náà fọ̀ ní ìmọ̀lẹ́kọ̀ọ́dìrún. wa ni'mal qadirun. akẹ́wọ̀n àfáwọ́ o. akẹ́wọ̀n. Mawlana Sheikh Adam. radiyallahu ta'ala anhu. mo tún sọ ń bì mo ti jọ̀rọ̀ kan síta ní ìsìn tó ń dá wàhálà lẹ̀ mo ní tó bá dààmú yín títí ẹ pè mí dá sí tẹ bá sì pè mí dá sí ẹ pè mí sáàrin agbo ẹ wá bí mí nípa tí mo sọ yín tuntun wí. ẹni tí ọ̀dára rẹ̀ lójú ni sékéwùnú tákàndá ló pé ni. Mawlana Sheikh Adam náà sọ bẹ́ẹ̀. radiyallahu ta'ala anhu. ìgbà tí wọ́n bí wọ́n pé bàbá gbogbo yìí tẹ̀ tún máa ń wí ń bolẹ̀ tiri bàbá ní ọkọjá bẹ́ẹ̀ tó bá dé stage kan wọ́n gbé wá síwájú èmi Adam yìí mọ̀ wò báyìí ni. èèyàn ju èèyàn lọ tó o bá ń sepò kíní ilé kéwà bí ilé ìwé ìyẹn ò mí ni pé kò sepò kíní inú ayé o ó sáré pò kíní inú ayé ni wọ́n sì sẹ́ndé wọ ayé lẹ́ẹ̀mejì ẹ̀kan náà ni wọ́n ṣe ìwọ tó ń jiyàn wò ó fèlì pẹ́ torí question yín ò jọra wọn. mo kí àwọn àfa wa. akẹ́wọ̀n. látọ̀dọ̀ Sheikh Adam. radiyallahu ta'ala anhu. baba Sheikh Kamaluddin. radiyallahu ta'ala anhu. bàbá mi àgbà. Sheikh Dáúdà ni bàbá ta ò lè gbàgbé o. gbàgbé. ibi mímọ́ wọn tọ́lọ́hún bó bó wá wá tẹ̀sí fi kọ́ wa. Sheikh Dáúdà ni bàbá ta ò lè gbàgbé. níbi mímọ́ wọn tọ́lọ́hún bó wá tẹ̀sí fi kọ́ wa. mo ní tó bá jẹ́ tówó. Ọlọ́run bò wá lára mi mọ̀ ni. tó bá jẹ́ tọ́lá. Ọlọ́run bò wá lára mi mọ̀ ni. wọ́n mọ̀ ó yanjú. Ọlọ́run bò wá lára mi mọ̀ ni. àtọmọ àtẹnubí pẹ̀lọ́mọ àtàrà bí gbogbo wọn náà yanjú. lára mi mọ̀ wọ́n pẹ̀ládùúrà wọn tó ń ṣe fún wa. Sheikh Dáúdà ni bàbá tá ò lè gbàgbé. níbi mímọ́ wọn tọ́lọ́hún bùn wá tó sì fi kọ́ wa. mo kí bàbá wa gbà Mawlana Sheikh Daud Alfanla Abdulmajid. adamallahu hayatahu. gbogbo gbàlẹ́mí a máa sọ fún wọn mo ní bàbá mo fẹ́ jọ yín wọ́n lè wọ́n lọ fẹ́ jọ ń bẹ̀ mo ní kẹ́ ẹ rí kẹ́ ẹ lẹ́ẹ̀ rí masha Allah. kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lẹ́ẹ̀ gbọ́. masha Allah. ẹnìkan ní lágbájá wọn ti ń bú mi jù mo ní kí ni wọn náà dèèyàn fún. ọba ti máa dèèyàn. ẹni tí ó dèèyàn ayé bù kò sí bọ́sẹ̀ ṣe lè so tó bí ọba pọ́n ayé ò ní rí náà rí ọlọ́run wa ní kí wọ́n pọ́n lórí igi ọwọ́ à ń fèsì bàbá Sheikh Daud adamallahu bàbá hayatahu. wòlíì ọlọ́run o àti irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run dákun bá sábà wa ṣàlékún dáadáa wọn. àmín. ọlọ́run bá nǹkan wọn jẹ́. àmín. ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. bàbá wa àgbà ó kì í. adamallahu hayatakum. àtàgbà àtìgbà ọlọ́run ní bá kankan jẹ́ mọ́ yín lọ́wọ́. àmín. ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. mo kí wàzírù wọn náà bàbá wa ọlọ́run jẹ́ àárín pẹ́. àmín. mo wá padà sọ́dọ̀ bàbá wa àgbà wọ́n lẹ́yìn lẹ kọ́ àwọn délé kéwú lọ́dọ̀ Mawlana Sheikh Daud. adamallahu hayatahu. àwọn kan dọwọ́ bògo ológo ọmọ wọn dénú ayé kò rógo lò. ẹ̀yin dèèyàn tán ẹ score nínú ayé ẹ tún wá paasi sáwọn ọmọ kan. níbi táwọn kan ti gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù páwọn ò ní paasi sí wọn ọ̀tá wọn ló padà gba bọ́ọ̀lù lẹ́sẹ̀ wọn wọ́n tún wá fún wọn ní life injury. wọ́n tún kọ́ wọn lẹ́sẹ̀. bàbá
ọlọ́run tó kọ́ yín máa ṣe gbogbo owó tó bá yó fẹ́lòmíì jẹ. ẹnìkan ni òun mú ọkọ ọlọ́run báyìí mo ní sẹ́ ọlọ́run sọ fún ọ pé òun jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ ni. ẹlòmíì pè ọlọ́run lórúkọ mi ọlọ́run ló wọ̀n jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìsì ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. àfa kan ní bí mi lóru àná lábẹ́kúta ó ní Allahu tafalusu ó lóun wa mo lé mi ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mo sábà pé Allahu tọ́ha fulusu mẹ́tẹ̀ẹ̀ta òun lọ papọ̀ lára òun nìkan. Adamallahu hayatakum ẹ sì mọ́. Allahu àti tọ́ha ọ wá fi fulusu gbẹ̀yìn rẹ̀ àṣetẹ́ mi àmọ́ àwọn méjèèjì ni fulusu ó dé. ìmọ̀ mo kàn rí ní Rosman bàbá mo kí bàbá wa ìmáàmù wa ní community tí bàbá wa Assolahy wa kí lẹ pé ìfẹ́ ló dùn ẹnu mi ò lọ síbi ìfẹ́ lé ní bàbá ẹ má bínú gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ ẹ sọ fún pé kọ́mọ kátìrà o ẹni ọba tọ̀ wò ló lè wí ẹni tí náà jórí tí ń ròyìn iná ẹ sọ pé ń tọ́ tìrà ni ẹni ó lè ròyìn náà lẹni ọkọ̀ wọ́n bọ̀ ọ́nà wọ́n ní kí ló ṣe ọ́ ní yé wọ́n ní kí ló ṣe ọ́ ní iná jómi wọ́n ní bó ló ṣe ju ó ló jómi gan-an ẹni kọ́ wá ṣàlàyé gan-an kò lè rí àlàyé sí àfi kó mú wọn náà débẹ̀ kọ́kọ́wọ́ rẹ bọ̀. illa bidhawk. ẹni ó fẹ́ sọ̀rọ̀ fẹ́ adhawku ẹni ó tọ̀ wò ló lè sọ ayasabu sọbọ anali obamu katimu. ma bayna musajimin minhu wa muditarimi. mo kí bàbá wa Al-Bagawi. ani amallahu alaykum. tí mo bá kúnlẹ̀ tí ń bẹ lára yín mo kúnlẹ̀ fún ẹ tó kúnlẹ̀ fún ni. torí gbogbo ntọ́lá bá ṣe fún yàn láyé tí bá ti ń bínú ọmọlàkejì rẹ̀ ẹ má wo lẹ́ẹ̀kan tọ́lá lọ́wọ́ ò ní ká kọ́ ìmọ̀ lára nàbì kana lakum fi rasulillahi uswatun hasanatun. ìwà rẹ̀ lọ́wọ́ ni a kọ́ lára nàbì àwa sọ wà nù àwa ń díẹ̀ sí kí kọ́dọ̀ ọlọ́run jẹ́ kó yé wa bọ́ ọ bá ń kírun tó ń gbàwẹ̀ mùsùlùmí ni ọ̀hún ò tí ì di mùmíní ọlọ́run wa fẹ́ júwe mùmíní ó ní mọ́ni àmìlà sọ́ọ́lì. min zakarin aw unsa wa huwa mu'minun falanuhyiyannahu hayatan tayyibatan. gbogbo ẹni ayé rẹ bá rí báyé Bagawi sí rí ẹ ti mọ̀ pé múmi nínú ni. torí gbogbo ẹni tó yọ́nú sí tọ́lọ̀ ń ṣe fọmọlá kejì rẹ̀ kò dí tiẹ̀ náà lọ́wọ́. bàbá mi arí kéwúlò. adamallahu hayata Sheikh. ẹnìkan ṣàdúrà fún wọn jò ní ó ní bàbá ọlọ́run jẹ wọn mọ́ bàbá nígbẹ́nu ẹ sọ̀hún ó ṣèpèlè mi ni. mo ní kí ló dé wọ́n lọ́ọ̀lẹ̀ ọkùnrin ni wọ́n tọrọ ọdún ẹ̀ fún. mo lọ́ọ̀lẹ̀ bò alọ́ọ̀lẹ̀ ọkùnrin ni ní tí mo ṣe kalẹ̀ gan àrọ́mọdọ́mọ mi kẹrin ò lè jẹ tán. wọ́n ní mo di gbogbo yìí táwọn ọmọ mi ṣe mo dì í mú wọn àti ìgbọ́dọ̀ lò tèmi ni kí wọ́n máa lò náà. ó dìgbà mo bá lọ tẹ́yìn wá ju tiwọn náà lẹ̀ fún wọn. àwọn ọmọ tí wọ́n làwọn dì mú yìí gbogbo nǹkan làwọn náà ti ṣe nu ayé o. àfa wa alẹ́dí wà fa wọ́n mọ jẹ́rìí mi ti wù. bàbá wa Al-Bagawi. adamallahu hayatakum. mo kí orí àwọn tó bí yín lára yín. ọlọ́run ó jẹ́ káyé kí ẹ̀yin náà lára àwọn ọmọ. amiina. láì tóbi Al-Qur'an. amiin. báàmì kájọ́là. adamallahu hayatahu. ẹnìkan ní bá mi sáwàdà kan lórí fóònù ó ní bàbá ọkọ mi nu. ẹ̀rí wọn rẹ́rìn ọjọ́ yé mi pẹ̀lú wọn. ó ní bàbá ọkọ. bàbá wa kájọ́là jọ mo ti mọ̀ yín ẹ dúró tọmọlà kejì ni. gbogbo ẹni tó lóun ò ní dúró tọmọlà kejì ẹ sọ fún pásíkò tẹ́niyàn bẹ̀rẹ̀ tiẹ̀ ní etí ìdè. dọ́rọ́ lọ́n sọ fún wa ní Al-Qur'an ó ní tí mo bá gbé ọ sórí fídì tó bá ti gbàgbà kúgbà yẹ́sítẹ̀ bìdílì káwọn mọ́ ní gẹ́yìrà kún. sumala yakulu musalahun. etí fídì náà wọ́n ti na nọ́mbà rẹ sókè wọ́n ní ó jáde. kọ́dà ò ní ti lọ jìnnà tí wọ́n fi na nọ́mbà ẹni tí ó wọlé. ọ wá dúró létí fídì ó wòran. àṣé gbogbo ẹni tí ó bá fẹ́ wòran ẹni kọ́ mọ́ gbàgbà kúgbà o. ọba kájọlà ọba tí ò ní ẹ̀sìn gbá ṣe é mọ̀ pé 40 years òun náà ni first half náà lẹ́lòmíì ti gba red card tó o bá gba yellow card àkọ́kọ́ ntí ọmọ sí ọ lè mọ gba fẹ́ǹsìkì àti panadol tó bá di yellow card ẹlẹ́ẹ̀kejì márùn ó ti dé hospital ẹ̀rù ọmọ wa bà ọ́ bó red card ò ṣe tó ilé after yellow card méjì red card lọ́kàn yá wa ọlọ́run jàre pẹ́. ìlàmú. ìlàmú kọ ìṣe wà sí bí àwọn àfáàní kì í èmi ò tó wà sí ṣe bí bàbá akájọlá ọlọ́run níjọ́ tán amiina ọjà tọ́lọ̀ ń dá fún gbogbo yín ò ní tú amiin bàbá Assolahy ń bọ̀ mo kí bàbá wa akí wọn. abu mọ̀kọ́m
ń gbókọ látijọ́ yìí ni bẹ́ẹ̀ ni ẹ dákẹ́ mọ́ bínú ṣé ti bàbá wa mọ́sá ń kọ́rẹ́ àbí wo torí ọ̀kan náà ń bẹ bàbá ni mọ́sá ń kọ́rẹ́ àmọ́ kánṣó yẹn ní àbú mọ̀kọ́mọ̀ nǹkan ńlá ni ọlọ́run ò ní dọpọlọ náà rú Àmín. ọlọ́run ò ní dọpọlọ náà rú ẹ sì Àmín. jókòó jẹ́jẹ́ bí odò tí ó lè gbé ni lọ ọlọ́run ò ní jọ bàjẹ́ Àmín. Al-Qur'an lọ́dọ̀ ọlọ́run mo kí bàbá wa Sataru mo fà wọn tó bí yín kí yín bàbá wa Mudiru àgbà ọlọ́run ò ní fi yín lẹ̀ Àmín. ọlọ́run tó bí yín lọ́dọ̀ ọlọ́run Àmín. ọlọ́run tóbi Al-Qur'an Àmín. gbà tí mo fẹ́ lọ sókè túrì sí náà èmi pẹ̀lú yín à ń lù sí contact ẹ̀yin náà lẹ wálé ńgbà àwọn tẹ nígbà wo mo fẹ́ lọ mo ní mo fẹ́ débi tí Musa ti pè mo wá fẹ́ lọ pé n tó pè ń bẹ̀ ẹnìkan ní kí ló pè mo ní mo wà kìrìsà lọ́wọ́ Suratu Toha ó rí i pé iye Musa ti ń bẹ̀ ń bẹ̀ 17 ni àfi tó bá kọjá zayu ló kù àfi tó bá ṣe pé irun táǹkì ló jọ ọba kọjá zayu ló kù 17 irun ọ̀ràn yẹn táǹkì ló jọ tó bá wà lọ́wọ́ nu Suratu Toha Musa ti ń bẹ̀ ń bẹ̀ 17 ni Ramani ti sì ń bẹ̀ ń bẹ̀ mẹ́rin ni àṣẹ gbogbo kẹ́ ń bẹ lára Suratu Toha náà mo kí bàbá wa gbà ọlọmọsá járí yín pẹ́ Àmín. bàbá wa alẹ́dí dára àfàwà ni àfàwà Muhyiddin mo kí yín nǹkan pọ̀ ńlẹ̀ tí wọ́n fẹ́ ṣe àwọn olóye ń bẹ ńlẹ̀ ẹ dákun ẹ má bínú bàbá wa alẹ́dí wà fà èmi pẹ̀lú wọn pàdé níjọ́ Thursday lọ́dọ̀ bàbá mi àríkéwúlò wọ́n wá ń kí mi wípé ẹ kú ìpalẹ̀mọ́ ìwọ́n á ronú pé ìpalẹ̀mọ́ wo bàbá kan wá fà mí lásọ lẹ́yìn bàbá wa jí Kamal bàbá níṣẹ́ ti gbàgbé tiwa ni mo ní o ti pọ̀jù ní kò yé mi náà mọ́ tráfíkì wà lónìí. torí tí mo bá ló yé mi rán mo pa ìwọ tí ẹni ọwọ́ ṣàlàyé bó ṣe dèèyàn ọwọ́ ṣàlàyé pé òpè nǹkan báyìí òpè nǹkan báyìí òpè nǹkan báyìí ọ̀ ń pa lọ ni èyí tó ṣiṣẹ́ gangan ọ̀ lè sọ àmọ́ dákun wá master key gbìyànjú kó ní master key lọ́wọ́ master key gbogbo bí tó bá kì bọ̀ yóò mọ̀ sí gbogbo lẹ̀kùn lọ ni master key ń la àrẹ́dẹ́ àti nímọ̀ àwọn ọmọ kéékèèké bàbá gbẹ́ kòtò kan nísìn ọba ti pọ́sẹ̀ kan àtúnbọ́ bò mí ń gbọ́ tí bàbá wa àfa ńlá ń sọ ní direct line níjọ́ Thursday yẹn ó dùn mí pé mo ti kú lọ́hùn bàbá wa lẹ́sí wà fá mo bẹ lọ́hùn káwọn ọmọ mi náà rí bẹ́ẹ̀ ṣe rí Masha Allah. mí náà bẹ lọ́hùn bẹ́ẹ̀ ẹ̀ ń pè ẹ̀ ń kí ọmọ mi jọ ní pé àwọn ẹ̀jẹ̀ ń bá sọ pé gbogbo ọ̀nà ní Morocco ẹ̀ mọ̀ tán ẹ̀ sàfilẹ̀ ẹ̀ mọ̀ tán mo ti sọ fún àwọn tí wọ́n bẹ Nàìjíríà ní wọ́n mójú lẹ̀ Nàìjíríà bàbá wa lẹ́sí wà fá ọlọ́run ní fi yín lẹ̀ Àmín. wọ́n lábẹ́ bí kíní yẹn ṣe pọ̀ tó ọlọ́run fi tẹríba kún àwọn kan láwọn ò ní tẹríba fẹ́ nìkan mo ní ẹ máa wo wọ́n padà wálẹ̀ náà ni torí gbogbo ẹni tó lóun ò ní pọ́n èèyàn lé láyé alápọ̀nlé ò sí lé wọn ni gbogbo ẹni alápọ̀nlé bá pọ̀ lé wọn gbogbo ẹni ọba rí ọ̀pọ̀ wọn lé àfẹ́ni ọba fàbùkù kanra rẹ̀ mo kí gbogbo ẹ̀yin afá mi níkàlẹ̀ ọlọ́run bá mi kí yín. Àmín. àwọn obìnrin lọ́pọ̀ ń jòkó yìí bó mo ti fẹ́ ṣe akí wọn náà ni. mo kí afá mi afa wa armiya Ọláyínká. bẹ́ẹ̀ bá ní ká afa olóhùn arúgbó nísìn bẹ́ẹ̀ bá ń gbọ́ tẹ́ ẹ̀ ra afa ẹ mọ̀ rò pa arúgbó ní sọ̀rọ̀ La ilaha illallah. afa wa armiya kò sẹ́ni tó gbé dáadáa dìde tẹ́ ẹ̀ kún rí dáadáa tí yín náà ọlọ́run kún yín Àmín. wọ́n làwọn afa lọ́dọ̀ ọlọ́run Àmín. mo kí afa wa mínísítà wọ́n jọ mínísítà lóòótọ́ ọlọ́run ò ní padà lẹ́yìn yín o Àmín. gbogbo téèyàn fi ṣe ọlọ́run ò ní fi wọ́n yín Àmín. mo kí bàbá wa mo kí gbogbo ẹ̀yin afá mi níkàlẹ̀ Akí ọlọ́run wọn. sábà mi kí yín Àmín. mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa wọ́n ní bàbá tó bí àfa wa Assolahy wọ́n bẹ́ ń kalẹ̀ bàbá mo kí yín o kò sí n tó yó yín báyìí kò sí n tó yó yàn ló ń jẹ bíi kọ́mọdé yàn gbogbo ẹni ó bímọ kọ́ lọ́mọ ẹ̀ dé yàn wọ́n mọ̀ wá wádìí ẹ̀ káàkiri sọ́dọ̀ bàbá ni àbọ́dọ̀ ìyá sọ́dọ̀ bàbá ni àbọ́dọ̀ ìyá èwo lọ́lọ́run ò lè gbọ́dọ̀ rẹ̀ nu gbogbo wọn. bàbá oríire yín ò ní dìbànújẹ́ Àmín. ẹ ní gba lẹ́tà bànújẹ́ lẹ́yìn ìdùnnú Àmín. ọlá Al-Qur'an lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin bàbá wa ni mo kí mo sọ ń bì kan mo ní bàbá sọ yí pé ọkùnrin ẹlòmíì ò ní ọkùnrin làdá àwa ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ kí síbẹ̀ kọ́ ni ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ bá pọkùnrin ládàá orúkọ wo lobìnrin ọmọ jẹ́ àwọn ìyá wa ni màdámù ẹ̀yin làdá àwọn ni màdámù àwọn ni wọ́n màdámù bàdà yín bá mú bí òmù àwọn ni wọ́n bọ̀ mú àwọn ni wọ́n sọ fún yín padà yìí mú àbí òmù
òyìnbó ló pè wọ́n ní màdámù. Akramakumullah. obìnrin tí ó bá ti wá rí àdámú á mọ̀ pé òun ní woman torí woman lòyìnbó kọ́ wọn kọ́ woman àwa là ń pè woman ìwó ló wà ń bẹ̀ kì í ṣe wú èyí tí ó bá ti màdámù woman lókùn tí ọmọ jẹ́ yóò woman lulẹ̀. ẹ̀yin bàbá wa ẹ dákun alukurani ẹnu bí tí mo fẹ́ yọ náà nù ni alukurani ni zujina linnasi hubbu shahawati minan nisa'i linnasi ojú oyé wa pé ẹ̀yin ọkùnrin nìkan lè yàn ó wá fẹ́ máa júwe àwọn irinṣẹ́ tẹ́ lè ṣe tẹ́ fi dèèyàn ó ní gbogbo irinṣẹ́ yín gbogbo àdùn tẹ́ bá wù kẹ́ wá láyé ọ̀dọ̀ obìnrin ni ó ti bẹ̀rẹ̀ tẹ́ bá fẹ́ sáfìsì mọ́tò yín oṣù mélòó lẹ́ẹ̀ máa sáfìsì ẹ̀ bàbá wa oṣù mélòó oṣù mẹ́ta sẹ́ni ìyàwó yín ò sínú irinṣẹ́ tẹ́ ń lò ní kí lẹ́ẹ̀ fi sáfìsì òun ọlọ́lẹ́yìn ọkùnrin ẹ má wọrí èmi ní mo bá yín sáfìsì àwọn ìyàwó yín oṣooṣù ní sì mọ́ sáfìsì wọn. La ilaha illallah. ṣé ẹ mọ̀ pé tẹ́ bá fẹ́ sáfìsì mọ́tò ẹ ra engine oil ọlọ́wọ́ lèmi ní mo jo engine oil ara àwọn ìyàwó yín ìmọ̀ bá yín fi tuntun sí lóṣooṣù lọ́lọ́run ju oil wọn ìmọ̀ yín fi tuntun sí ẹ̀yin mọ̀ bí ṣe ń débẹ̀ ẹ̀yin kásá ń lo oníṣẹ́ lọ́n ti yín ni ẹ̀yin ìyàwó ọlọ́run jàrí pẹ́ Àmín. ọlọ́run Qur'an lọ́dọ̀ ọlọ́run Àmín. afáwa Assolahy ẹ dàkọ̀ ẹ bọ́ bíi orúkọ rò wọ́n Sheikh Abdulaziz Al-Baghawi èyàn ò ní bá ẹni tó jẹ́ azizu gbé bí ọba tí wọn náà bá ti jẹ́ azizu lọ́dọ̀ rẹ̀ bàbá wa kan ló wí bẹ́ẹ̀ ó ní kò sí ọkọ ọlọ́run tó kéré gbogbo ọkọ ọlọ́run àzọ́mù ni ìwọ ni ó gbìyànjú bí wọn náà ṣe àzọ́mù bí wọ́n ṣe mọ ló fi ń pọ́kọ ọlọ́run kan pọ́kọ ọlọ́run yìí kéré bó ṣe mọ́ mọ́ ni. bàbá wa Assolahy Adamallahu hayatahu. ẹ̀yin wá tún nǹkan ṣe nu ayé ni ẹni ò ní bàjẹ́ bàbá Sheikh Daudu Alifala wọ́n ní some people ń ta ayé ṣe àwọn many people ń ba ayé jẹ́ some people ń ta ayé ṣe àwọn many people ń ba ayé jẹ́. Sheikh Assolahy ń ta ayé ṣe Sheikh Assolahy ò ba ayé jẹ́. ìbọn bẹ́ẹ̀ ní ti wọ̀ bẹ́ẹ̀. Masha Allah. mo sọ wípé ológo àtàlàyé wọn jọra wọn àwọn kan bẹnu ayé wọn ní ògo amọnu yàrá ìyá wọn ni wọn ti ń lò kò sẹ́ni wọn mọ̀ pé wọn lógo ìkàn dára nu yàrá ìyá rẹ ni yàrá ìyá rẹ wà ní ọmọ mi náà sì lógo ìyẹn ní ní sọ̀rọ̀ ayé fún sọ̀rọ̀ ayé tí ó ti rógo lò ìyá ni mo ra ayé tọmọ tí mo ń lògo torí Yorùbá ní àbẹ̀gbé láyé ẹ̀yin bàbá wa tá a bá fẹ́ bẹ̀yàn ìkúnlẹ̀ lọ lágbára ni àbí dọ̀bálẹ̀ ẹ dá mi lóhùn ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ni bàbá ìdọ̀bálẹ̀ ju kúnlẹ̀ lọ tóbìnrin bá fẹ́ gbóúnjẹ fún yín láyé ìkúnlẹ̀ lòun ò fi gbé kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń tẹ́ jẹlẹ̀ pọ̀ pẹ̀lú ìdọ̀bálẹ̀ kílẹ̀ tó mọ́. La ilaha illallah. Ìdọ̀bálẹ̀ ni ó fi gbà padà. ìdọ̀bálẹ̀ ni ó fi gbà padà àwọn kan aláyé ni wọ́n ọ̀pọ̀ tẹ́ bá dé street by street kò síbi tí wọ́n ti mọ̀ wọ́n mọ̀ wá kì àlàyé nítorí tọrọ 200 tí ó fi jẹun ni o torí kò lógo ayé ló ní. ẹ̀yin wá lógo ẹ tún wá rí ìyá rẹ̀ tó ra ayé fún yín ìwọ tó bá lógo tó láyé mọ́ sùn o torí àwọn Yorùbá máa pòwe rọ wa ní bọ́lọ́ bá fọ̀tẹ́ ẹni ẹni kò lè pa ni èèyàn máa mójútó ni o ó fọ̀ tá a dá mọ̀ hàn ó ní asa àdúgbò ńlá kà wọ́n ní sọ̀jíkà ọ̀tá rẹ̀ náà ló kó bá nígbà tí ò mójútó ọ̀tá tó wá kó bá baba ńlá rẹ̀ kí ni wọ́n wá fẹ̀mí balẹ̀ sí àfàmìnú makirallahi. Fala ya'manu makirallahi illa liqawmil khasirun. dákúbáyé rẹ bá ń dá mọ́wọ́ oníran àwọn kan ní kádàrá ni wọ́n ní ìsọ pé kádàrá kọ́ àmọ́ ṣé wọ́n lọ kọ́ ṣé ń gbà tó nǹkan sọ mọ̀ wọ́n lọ́lọ́run lọ́kọ́ wọ́n sì lọ́lọ́run lọ́kọ́ kádàrá ìyá kan sì ń dààmú kádàrá ajá pé ìyá yẹn lágbájọ ọlọ́run lọ́nu ni ẹ má sọ ọlọ́run ló kọ́ tí ọ̀dà. ẹ̀yin wá láyé ẹ lógo àwọn kan wá láyé wọn lógo ààyè tí wọ́n gbé kàlọ́ ba ayé àtògo wọn jẹ́ béèyàn bá láyé tó lógo tó bá sì ìyàwó fẹ́
ayé àtògo lè bàjẹ́ bóbìnrin bá láyé tó lógo tó bá sí ọkọ fẹ́ àtògo àtayé rẹ̀ ó lè bàjẹ́. bàbá Assolahy ẹ̀yin wá lógo ẹ̀ láyé ẹ̀ tún ráàyè gbé ká ọlọ́run gbàdúrà yín. ìwọ àti mi tí mo fẹ́ ṣe náà nù ni ìwọ tó ríra rẹ lólógo tètè bẹ̀yà rẹ kọ́ ra ayé fún ọ tó ti rí ògo lò tó bá wá ráyé tó ológo bẹ̀yàwó rẹ kọ́ mọ́ ba ògo àtayé rẹ gé ọlọ́run á ní kí gbogbo ọ pé lára yín táyé yín fi rí bá ẹ dákun ẹ bọ́ síbí mo fẹ́ dá wákà ni abiyamọ tó bá wá mọ̀ wípé èmi náà mọ̀ ní ògo mo sì tọrọ kọ́mọ mi ó lógo kó sì láyé gbogbo wa lájọ dìde táwa náwó wákà yìí ẹ̀yin la wá fẹ́ náà fún. bàbá kan ní fúnra rẹ̀ ní òjì sí ògo Ọlọ́run. lógo Ọlọ́run. fúnra rẹ̀ ní òjì sí ògo Ọlọ́run. lógo Ọlọ́run. fúnra rẹ̀ ní òjì sí ògo Ọlọ́run. ẹni gbé kò tó àbò sí fábùdòlì wá sí ìn. fúnra rẹ̀ ní òjì sí lógo Ọlọ́run. fúnra rẹ̀ ní òjì sí lógo Ọlọ́run. Bàbá wa Alibagawi àní òní bàjẹ́ ẹni kò tó bó sí fọmọ Gazali fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. ẹni tí ó ká nírú yóò tọ̀run dọ̀run ẹni tí ó ká nírú yóò tọ̀run dọ̀run jẹ́jẹ́ lọ kájọ kókó bẹ́ẹ̀ ni kájà ẹni tí ó ká nírú yóò tọ̀run dọ̀run fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. ẹni pé kò tó àbòsí fọmọ Gazali fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. ẹni tó ká nírú yóò jẹ̀bi Ọlọ́run. ẹni tó ká nírú yóò tọ̀run dọ̀run. jẹ́jẹ́ lọ́kàjọ́gọ́ ọ̀ka obìnrin kájà. ẹni tó ká nírú yóò tọ̀run dọ̀run. fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. fúnra rẹ̀ ni ó jì sí lógo Ọlọ́run. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. sọdákùn ìwọ náà tẹ́wọ́ rẹ tẹ́wọ́ rẹ dákun tẹ́wọ́ rẹ mọ wàá pa owó yẹn pọ̀ mọ wo àtẹ́lẹwọ́ òun mọ wo àtẹ́lẹwọ́ òun wọ́n ń béèrè pé mo kádàrá wà ẹnìkan ní bẹ́ẹ̀ láwùlì màfúsì mo níjẹ́ olóòtú débẹ̀ lọ́ọ́ tún ṣe gbogbo tí ń jẹ́ kádàrá náà ní bẹ́ẹ̀ látẹ́lẹwọ́ rẹ yìí wọ́n ní àtẹ́wọ́ la bá la mẹ́nitọ́ kọ́ béèyàn bá mọ̀ lókù tíyẹn bá dọ́dọ̀ àwọn oní ilimu lè káfì wọ́n sọ bó ṣe lu ayé rẹ fún wọn látara ìlà tí ń bẹ lọ́wọ́ rẹ náà ni àṣẹ gbogbo kádàrá ẹ̀dá àtẹ́lẹwọ́ náà ló wà wọ́n látẹ́lẹwọ́ la bá la mẹ́ni ọkọ àìmẹ́ni ọkọ náà ní dá wàhálà alẹ́ ọlọ́run o gbogbo ẹni tí kádàrá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ò ní já yọ ta kókó rẹ̀ mọ́ wa lọ́wọ́. àmín. gbogbo ẹni tọ́lọ̀ ti ṣoore fún ọlọ́run ò ní gbore yín dànù. àmín. gbogbo ẹni tí ń tọrẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó jẹ́ fọwọ́ yín gba oore yín. àmín. allahumma salli ala sayyidina muhammadin wa ala ali sayyidina muhammadin. àmín. salatan tunajjina biha min jami'il ahwali wal afati. àmín. in tastafti'u faqad ja'akumul fatihu. àmín. wa takdilana biha jami'al ajati. àmín. wa ja'altu lahu mala mamduda. àmín. wa tutahhiruna biha min jami'is sayyiati. àmín. inna hadha la rizquna ma la min nafadin. àmín. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. ما عندكم ينفد وما عند الله باق آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز آمين. من جميع الخيرات آمين. وتحسبهن أيقاظا وأن ركود فهو في عيشة راضية آمين. في الآيات وبعد الممات آمين. إن الله يرزق من يشاء بغير حساب آمين. إنك على كل شيء قدير آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين. أعانكم الله بابا واقبا جزاك الله ما أهفاكت خيرا من الإرشاد أو إسعاد قوم
ọlọ́mọsá járí bàbá wa àgbà pé ọlá ti tóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bí ìdúró mi yìí ti wà yìí nísìnyí ẹ dákun gbogbo ẹni tí máikrófóònù yìí bá kàn lọ́wọ́ tó o bá ti rí mi tí mo ti dìde dákun torí ọlọ́run tètè dá máikrófóònù yìí padà torí prógámù pọ̀ nílẹ̀ rẹpẹtẹ púpọ̀ nítorí àsìkò á lọ sọ́dọ̀ àwọn alájà wa nínú àwọn alága wa tí a'anakumullah ọlọ́mọsá bá aṣọ yín dọ̀hún. àmín. bàbá wa àgbà Sheikh Muhammad fúnra ẹ wọ́n ti ń pè lẹ́ẹ̀mẹ́wàá ọlọ́run sọ yín dọ̀hún láyàtà láfíà. àmín. la hawla wala quwwata. illa billahi aliyyil azim. a lọ sí ọ̀dọ̀ àwọn alága wa méjì tí wọ́n ti dé káwá lọ sọ́dọ̀ àfàwọ̀ army ìyá olè kan náà live and direct káyọ̀sẹ̀ wá padà wálé káwá lọ sí ibi àwọn ètò tó tún kù